bẹ́ẹ̀ ni ṣe yorùbá ló ní kókó òun legun yán ṣùkú legun àgbàdo ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ó níyì ọmọlúàbí ẹ tún kí u dédé àsìkò yìí níbi yóò gẹ̀ẹ́tì láǹfààní àti ti máa gbọ́ mi kétékété lórí ìkànnì àròlé bàbá 1010 TV níbi tá a ti ṣe bẹ́ẹ̀ ìgbàlégbòde mọ́ròyìn wá lájà ọba alẹ́ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé àdúrà mi ojú tẹ̀ fún wa kò ní fọ́ etí tẹ̀ fún wa kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè yóò sì gbà lágbára lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ ìgbàlégbòde tá a mọ aṣojú mọ́ máwòrán àtẹ́tí gbọ́ ẹ̀ǹtẹ̀jọ́ lólùfẹ́ wa ìròyìn tó sòódó tí kò lẹ́jà bákan tí kò sì nírọ́ àbíbò ló ti jẹ́ nínú bó bá ti rí báyìí òun náà láti máa kanjú abẹ́ǹkó lórí ìkànnì yìí abálájọ tẹ̀ǹtẹ̀jọ́ lólùfẹ́ tẹ̀ fi ṣe bẹ́ẹ̀ tẹ̀tẹ̀tì láti máa darapọ̀ mọ́ aníwò gbàtà bá ti mú ìròyìn náà wá àwa náà sì ní dánilágara àníyé fún yín ní àwọn ìròyìn tó sòódó tó sì jó títọ́ pọ́nbélé àníyẹmọ wá sórí ìkànnì yìí ó kọ mi ò yípadà àyànfẹ́ Elédùmarè náà tún rèé ẹja máa pẹ̀kẹ́lu kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. lóòótọ́ ni pé ẹni tó ṣú lè gbàgbé ṣùgbọ́n ẹni tó kò jẹ́ gbàgbé ọ̀rọ̀ láíláí ayé ti rán ààrẹ Bọ́lá Ahmed Tinubu létí ìwà tó wù lọ́jọ́ kìíní àná tí Ọbásanjọ́ àti Jonathan tó kéde state of emergency láwọn apá ibì kan lórílẹ̀‐èdè Nàìjíríà wọn ní níṣe lòun náà tún ti darapọ̀ mọ́ àwọn èèyàn tó ṣe bẹ́ẹ̀ bẹnu àtẹ́lù lọ́jọ́ kìíní àná. lórí ọ̀rọ̀ state of emergency yìí náà la sì wà àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin bẹ̀rẹ̀ èdè àìyedè tó lágbára láàrin ara wọn ṣáájú ìjókòó ilé ìgbìmọ̀ níṣe ni apá kan náà bá Wike lọ tápá kan sì tẹ̀lé Fubara. ìwọ́de ńlá ní ìpínlẹ̀ Ondo lẹ́yìn táwọn Fúlàní darandaran tó ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn àgbẹ̀ ní àwọn agbègbè náà ní ìpínlẹ̀ ọ̀hún. lágbọn ètò ẹ̀kọ́ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti ṣe ìfilọ́lẹ̀ ilé ẹ̀kọ́ tuntun mìíràn láwọn apá ibìkan nípínlẹ̀ Èkó náà. kò dín ní ènìyàn mẹ́wàá tó fara pa yamayama nígbà tí ẹ̀mí ẹnìkan bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú pópó márosẹ̀ ti ìpínlẹ̀ Kogi tó tún bá lọ lẹ́yìn ọ̀sẹ̀ kan tán sí iléèwé gíga ní ìpínlẹ̀ ọ̀hún. àwọn báńdíìtì ti jí akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga méjì gbé lọ ní ìpínlẹ̀ Katsina báyìí. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. lóòótọ́ ni pé ẹni tó ṣú lè gbàgbé ṣùgbọ́n ẹni tó ṣe bẹ́ẹ̀ tó kò jẹ́ gbàgbé ọ̀rọ̀ náà láéláé ayébàtìrán ààrẹ Bọ́lá Ahmed Tinubu létí ìwà tó wù lọ́jọ́ kìíní àná lásìkò tí Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Goodluck Jonathan tán kéde state of emergency láwọn apá ibìkan lórílẹ̀‐èdè Nàìjíríà. pẹ̀lú ìròyìn tó ń jáde rìn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà báyìí àtàgbáláyé nípa ìgbésẹ̀ tààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé pẹ̀lú bó ṣe kéde wípé kí state of emergency kó bẹ̀rẹ̀ ní wàràǹṣeṣà ní ìpínlẹ̀ Rivers látàrí èdè-àìyedè àti làásìgbò tí ń bẹ láàrin gómìnà ìpínlẹ̀ náà Nyesom Wike tó jẹ́ mínísítà fọ́rọ̀ olúlu ilẹ̀ yìí àtàwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Rivers èyí tó sì sọdún náà pé àwọn ológun ó ní wọ́n ti gba ìjọba ní ìpínlẹ̀ Rivers báyìí àti mákàkà ìròyìn wá lórí ọ̀rọ̀ náà ní ìròyìn tó ti ṣáájú àsìkò yìí níbi tó oríṣiríṣi àwọn ènìyàn tó ti sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ táàrẹ Bọ́lá Ahmed Tinubu gbé pé ó kù díẹ̀ káàtó kò sì bá òfin orílẹ̀-èdè Nàìjíríà kò bá wí òfin tọdún 1999 kò bá mọ bí tí wù kó mọ̀ láti yọ ẹni tó jẹ́ gómìnà lórí àléfà wàyí ò ní í ṣe làwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà ni wọ́n mà tún ti ṣe bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ ìrántí bá ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé yìí ní àsìkò tó náà wà ní gómìnà ní ìpínlẹ̀ Èkó ní í ṣe náà ti sọ di mímọ̀ wípé bàbá sẹ́yìn ti gbàgbé àbí tẹ́ bá gbàgbé kẹ́ ẹ sì jẹ́ káwa rán yín létí torí pé lọ́jọ́ kìíní àná àwọn tán wúrú wà yìí ẹ mà bọ ẹnu àtẹ́lù wọn kò sóko tẹ́ ẹ̀ tí ẹ pè wọ́n tán nínú ọ̀rọ̀ ìrántí wọ́n sọ di mímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ló pe ẹni tó jẹ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó mọ̀ pé níkà ó ní aláìmọ̀fin ni kódà olùdẹ́mi ìjọba democracy légbodò ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé lọ́dún 2004 lásìkò tí Olúṣẹ́gun Ọbásanjọ́ tó kéde state of emergency ní ìpínlẹ̀ Plateau níbi tó ti yọ ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ náà lásìkò ọ̀hún Joshua Dariye tó ti yọ kúrò gẹ́gẹ́ bí gómìnà wọn ni Tinubu ó fi ara ya lẹ́ni tó wà ní gómìnà ìpínlẹ̀ Èkó lásìkò náà tó sì sóríṣiríṣi ọ̀rọ̀ tó fi ránṣẹ́ sí
Olúṣẹ́gun Ọbásanjọ́ tó jẹ́ ààrẹ lásìkò náà. Bẹ́ẹ̀ ni ní ọdún 2006 ti ìpínlẹ̀ Èkìtì olè yìí ti ṣẹlẹ̀ níbi tán ní Olúṣẹ́gun Ọbásanjọ́ ó tún ti ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ sí júwe ilé fún Ayọ̀ Fáyòṣe wípé kó fi orí àléfà lẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún. nínú èyí tí wọ́n sì ṣe ní àlàyé wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó tún sọ̀rọ̀ kùngbákùngbé sí Olúṣẹ́gun Ọbásanjọ́ wípé ìgbésẹ̀ tó gbé ó kù díẹ̀ káàtó àti pé gbogbo ọ̀nà tó ń tọ̀ kò bá òfin orílẹ̀-èdè Nàìjíríà mu. bẹ́ẹ̀ lọ́mọ tún ṣe rí lọ́dún 2013 níbi tó ti ní ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà Goodluck Jonathan òun náà ti ṣe bẹ́ẹ̀ kéde state of emergency láwọn apá ibìkan ní ìpínlẹ̀ Borno, Yobe, Adamawa nítorí àwọn ikọ̀ Boko Haram tó ń ṣe bẹ́ẹ̀ da gbogbo kọ̀rọ̀kọ́ndù ibẹ̀ náà láàmú. lọ́dún 2013 ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ́mọ́ ló tún sọ̀rọ̀ tó tún korojú sí Jonathan lọ́dún náà lọ́hùn pé kò kájú òṣùwọ̀n pẹ̀lú bí ikọ̀ Boko Haram bá ṣe da gbogbo agbègbè náà láàmú. wọ́n ní ohun tó ń wà àwọn èèyàn nínú àwòrán tí ìsìn sọ̀rọ̀ kùngbákùngbé sí wọn lórí ìwà tán wù lọ́jọ́ kìíní àná. wọ́n lóun náà mọ̀ ti wà nínú àwòrán ọ̀hún báyìí tó náà sì ti hùwà tí ó bu ẹnu àtẹ́lù lánàá. wọ́n ní fún ìdí èyí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní láti pe àárò àtọ̀dọ̀fínú rẹ̀ kó tún èrò rẹ̀ pa lórí ìgbésẹ̀ tó gbé pẹ̀lú bó ṣe sọ dúnmọ̀ wípé kí wọ́n yọ ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara kúrò lórí àléfà fún odidi oṣù 6 gbáko. ó ní fún ìdí èyí ààrẹ ti bu ẹnu àtẹ́lù àwọn èèyàn bẹ́ẹ̀ sẹ́yìn o ó yẹ káàrẹ̀ náà tún èrò rẹ̀ pa lórí ìgbésẹ̀ ọ̀hún. lórí ọ̀rọ̀ state of emergency náà la sì wà o. àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin bẹ̀rẹ̀ èdè àìyedè tó lágbára láàrin ara wọn ṣáájú ìjókòó ilé ìgbìmọ̀ níbi tí àwọn apá kan náà ti faramọ́ Nelson Wike táwọn míì sì tẹ̀lé Fubara. nínú fídíò tá a máa ṣe àfihàn rẹ̀ fún wa oníṣe àfihàn bí àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin kékeré ti Àbújá bí oníkúlùkù wọn ṣe korojú tá sì bẹ̀rẹ̀ èdè àìyedè tó lágbára tó le gidigidi láàrin ara wọn lásìkò tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ìjókòó ilé ìgbìmọ̀ ní ṣe náà sọdúnmọ̀ wípé wọ́n ń bára wọn ṣe bẹ́ẹ̀ ṣe ìfàǹfà látàrí ìkéde state of emergency táàrẹ gbé lánàá òde yìí níbi táwọn apá abìkan ti sọ wípé ààrẹ ò béèrè irú ọ̀nà bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó jẹ́ aṣòfin bẹ́ẹ̀ ni kò béèrè mọ̀nà lọ́wọ́ wọn kó tó di wípé ó gbèrú ìgbésẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní tó bá ṣe pa fẹ́ fi tẹ́sẹ̀ òfin tọ́ níṣẹ́ ló yẹ kí ààrẹ kó ti múrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá sáàrin àwọn ilé ìgbìmọ̀ aṣòfin níbi tí wọ́n ti yọ̀ ẹ́ wò fún odidi ọjọ́ 2 gbáko kó tó di pé wọ́n mọ̀ ibi tí wọn yóò yà sí. wọ́n ní ṣùgbọ́n ààrẹ kò ṣe eléyìí níṣẹ́ ló kàn déédéé kéde state of emergency ní ìpínlẹ̀ Rivers. báyìí lọ̀rọ̀ ṣe di ntòbúrẹ́kẹ́ nígbà tí àwọn apá ibìkan náà ṣe bẹ́ẹ̀ ṣe àtìlẹ́yìn fún Nelson Wike tí wọ́n sọ dúnmọ̀ wípé ó tọ́ kí ààrẹ ṣe bẹ́ẹ̀ nígbà táwọn míì tó sì jẹ́ olólùfẹ́ fún Fubara táwọn náà ṣe bẹ́ẹ̀ sọ wípé níta ààrẹ ṣe yìí yóò bu ààrẹ lẹ́sẹ̀ ilẹ̀ lórí ìgbésẹ̀ tó gbé. a ṣe àfihàn fídíò náà táyì náà rí bí wọ́n ṣe ń fa wàhálà àti ìfàǹfà ọ̀hún ní ilé ìgbìmọ̀ asòfin lórí ọ̀rọ̀ state of emergency náà ni o. ìwọ́de ńlá ní ìpínlẹ̀ Ondo lẹ́yìn táwọn Fúlàní tún ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn àgbẹ̀ mìíràn ní ìpínlẹ̀ ọ̀hún. àmọ́ mú ìròyìn kan wá lóòrọ̀ yìí ṣáájú àkókò yìí níbi tá a ti sọ dúnmọ̀ wípé ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Ondo ti tẹ àwọn bíi 5 kan tí wọ́n jẹ́ afurasí tí wọ́n ń ṣàgbọ́dẹ̀gbà àti àwọn ajínigbé àti Fúlàní darandaran ní ìpínlẹ̀ Ondo. wàyí o ìròyìn tó tún tẹ̀ wá lọ́wọ́ onípa àwọn olùgbé ìpínlẹ̀ Ondo ni wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ ṣe ìwọ́de tó tún lágbára lẹ́ni tí ń ṣe ọjọ́ 19 oṣù kẹta ọdún tí a wọ̀ yìí tásìkò ra wọn lọ sí iléeṣẹ́
iléeṣẹ́ gómìnà ní ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwà níbi tí wọ́n ti faraya tó sì ti fariga wípé àwọn ò gbọ́ àwọn ò gbà ọwọ́ tí ń dunni káwọn fi sábẹ́ aṣọ òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn Fúlàní ti fẹ́ pa àwọn àgbẹ̀ àwọn tán kò sì yẹ káwọn káwọ́ gbéra káwọn máa wò wọ́n ràn lórí iṣẹ́ láabi tí wọ́n wù yìí. Báyìí ni ẹni tó jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún tó ṣe yọjú sí wọn Ọláyídé Adélámì tó sì bá wọn sọ̀rọ̀ wípé kàn ṣe sùúrù kí wọ́n yan àwọn aṣojú kọ̀ọ̀kan táwọn ò wọnú ìyẹ̀wù lọ láti lọ sọ ọ̀rọ̀ náà nítùbínùbí. Bẹ́ẹ̀ ni ìgbésẹ̀ ó ti ń lọ lọ́wọ́ bí ètò ààbò tó péye yóò sì wà lórí ẹ̀mí dúkìá àwọn ènìyàn ìpínlẹ̀ Ondo. A ṣàfihàn fídíò náà tẹ́yìn náà ó fi ojú ara yín tẹ́ fi wo bí nǹkan tó ṣe ń lọ ní ìpínlẹ̀ ọ̀hún. The protesters now are entering into the government's office. What they want to do right now is to see the governor for him to address them. However, they are being led by the Amotekun commandant in Ondo State. Every minute for 6 minutes. People, Fulani is already gone. We are fighting in those states against Fulani killing us. Our government are not saying anything. So we are. Ó dẹ̀ jábọ́ sí àgbọn ètò ẹ̀kọ́. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ó ti ṣe ìfilọ́lẹ̀ ilé ẹ̀kọ́ tuntun ní Àjẹgúnlẹ̀ àti àwọn agbègbè míì ní ìpínlẹ̀ Èkó náà. Gómìnà ìpínlẹ̀ Èkó arákùnrin Babájídé Sanwó-Olú ló mà ti ṣiṣẹ́ takuntakun báyìí lórí agbọn ètò ẹ̀kọ́. Níṣe ni ó ti ṣe bẹ́ẹ̀ ṣe ìfilọ́lẹ̀ ilé ẹ̀kọ́ oníyàrá ìkẹ́kọ̀ọ́ 18 kan àti 16 kan láwọn agbègbè kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Èkó. Níbi tó ti ṣe ìfilọ́lẹ̀ náà ti sọ pàtàkì ètò ẹ̀kọ́ fún àwọn ògo wẹrẹ ní ìpínlẹ̀ Èkó kí ètò ẹ̀kọ́ lè bá yín kóró fún wọn ní àwọn agbègbè tí wọ́n ti sọ dímọ̀ wípé ilé ìwé girama àti gíga tí ń bẹ ní Ìkòròdú, Àjẹgúnlẹ̀, Kòsọ̀fẹ́ àti àwọn agbègbè míì ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ sí àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún. A ṣe fídíò rẹ̀ náà tá a fi hàn yín ẹ̀rí máa jẹ́ mìíṣó ohun kúkú ní gbogbo ìròyìn náà. Thank you. And on behalf of the staff of Education District 4, we wanted to help us do that in commemoration of the opening of the school. Thank you so much for coming, sir. The Deputy Governor, sir. Thank you. Thank you. Okay, thank you. Thank you. Oh, yeah, open. Ẹ káàbọ̀ padà. Kò dín ní ènìyàn 10 tó ti ṣe bẹ́ẹ̀ farapa nígbà tẹ́mi ẹnìkan bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú pópó márosẹ̀ ti ìpínlẹ̀ Kogi tó bá lọ.
òpópónà márosẹ̀ tí ẹ̀mí akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga Lọ́kọ́jà méje ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti ṣe bẹ́ẹ̀ bọ́ níbi oṣù tá a lò sẹ́yìn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún níṣẹ̀lẹ̀ míì tó ti ṣẹlẹ̀ báyìí o lánàá òde yìí ti ṣe ọjọ́ 18 oṣù kẹta ọdún tá a wọ̀ yìí níbi tá a ti sọ dúnmọ̀ wípé lágbègbè Fẹ́lẹ́lẹ̀ yìí ní Lọ́kọ́jà tó jẹ́ ojú òpópónà márosẹ̀ níbi tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú pópó tó ti ń ṣe bẹ́ẹ̀ wáyé ní lemọ́lemọ́ nílẹ̀ tó ṣekú pa akẹ́kọ̀ọ́ méje tẹ́lẹ̀ lásìkò yìí níṣẹ́ náà ní àwọn 10 náà fi ara pa yamayama níbi tá a ti rí akẹ́kọ̀ọ́ 3 lára àwọn 10 ọ̀hún nígbà tí ẹnìkan ṣe bẹ́ẹ̀ tó bá ìṣẹ̀lẹ̀ burúkú náà tó bá lọ ìròyìn ìṣáájú tó mú kí wọ́n gbé àgádágodo ti ilé ẹ̀kọ́ gíga ti Lọ́kọ́jà ọ̀hún tẹ́lẹ̀ ó ní ikú àwọn 7 nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ tó kù náà ṣe ìfẹ̀hónúhàn pé ìjọba ìpínlẹ̀ Kogi wọ́n ní láti ṣe ohun tó tọ́ àtohun tó yẹ nípa kí wọ́n lè mú àdínkù bá ìjàmbá ọkọ̀ ojú pópó tó ń ṣekú pa àwọn akẹ́kọ̀ọ́ ní agbègbè náà èyí tó mú wọn kí wọ́n gbé àgádágodo ti ilé ẹ̀kọ́ ọ̀hún lẹ́yìn ọ̀sẹ̀ kan báyìí tí wọ́n ti tilé ẹ̀kọ́ náà pa wọ́n ṣí i padà lẹ́yìn ọjọ́ kejì tí wọ́n ṣí ilé ẹ̀kọ́ náà ó ní ìjàmbá ọkọ̀ ojú pópó náà ló tún wáyé ní agbègbè Fẹ́lẹ́lẹ̀ yìí òpópónà márosẹ̀ ní Lọ́kọ́jà náà tó sì ṣekú pa ẹ̀mí ẹnìkan nígbà tí akẹ́kọ̀ọ́ 3 tó wà lára àwọn 10 tí wọ́n fi ara pa yamayama àwọn akẹ́kọ̀ọ́ ti fọmú báyìí o tọ́sí tún ti ń lérí bẹ́ẹ̀ náà bínú sí ìjọba ìpínlẹ̀ náà pé níṣe ni kò já ọ̀rọ̀ àwọn kúnra tó sì ń wọ àwọn ràn tẹ́ẹ̀mí fi ń ṣòfò ní gbogbo kọ̀rọ̀kọ́ndú ìpínlẹ̀ ọ̀hún ní pàtàkì jùlọ òpópónà márosẹ̀ ọ̀hún níbi tí ìjàmbá ọkọ̀ náà tó ti di lemọ́lemọ́ tó sì ń ṣekú pa àwọn akẹ́kọ̀ọ́. Àwọn báńdíìtì ni wọ́n ti jí akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga 2 kan gbé lọ ní ìpínlẹ̀ Katsina ní abúlé tó pè ní Dutsinma ìpínlẹ̀ Katsina ni àwọn akẹ́kọ̀ọ́ 2 kan ti di àwátì báyìí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ ti Dutsinma ní Bayangida rédíò ó ní wọ́n ti fi kéde báyìí pé àwọn agbésùmọ̀mí báńdíìtì wọ́n ti jí àwọn méjèèjì lọ ìdánimọ̀ àwọn méjèèjì ni kò tí ì sí lóde lásìkò tá a fi ń kó ìròyìn jọ nígbà tó sì sọ náà pé wọ́n ń gbìyànjú láti ṣe àwárí ibi tí wọ́n fi orí mù sí àmọ́ lásìkò tá a fi ń kó ìròyìn jọ a kò tí ì rí nǹkan kan gbọ́ ní inú kókó ìròyìn tó jẹ́ pàtàkì nípa ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ méjèèjì nígbà tí ìròyìn náà bá tún ti ń jáde a máa mú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wá fún wa láìpẹ́. ẹ̀yin àgbàlẹ́ ní kì í dùn kó pọ̀ ṣókí ó ní ọbẹ̀ oge mọ̀ẹ́bẹ́ mọ̀ẹ́gbẹ́ fìlàwà kó mọ̀ bá kọjá ìpín ìpéjú náà ló jẹ́ ń ṣe lé ní belenja lórí ìkànnì yìí fún ti àkókò yìí ìròyìn wa kò jù báyìí lọ ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú wá sójú móhùnmáwòrán òun náà ni àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún padà máa fúnra wa ní ìròyìn míì lájà òbalẹ̀ tó bá ti ṣe ń lọ ẹ kú àtàárọ̀ o. kò ń ṣe nǹkan tá a lè sọ ń ta gẹ́gẹ́ bí irú bíi tá a wà ń sìn and mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ because ó ti dójú ẹ̀ ń sìn wọ́n ní pé àárọ̀ ìwọ́n tún ti pa àwọn 4 kan yàtọ̀ sí ìtàn pa lánàá ok so nǹkan tí máa rọ̀ yín mo kọ́ sọ̀kọ̀ kí n kọ́ tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín sùúrù tẹ ní irú nǹkan báyà ṣẹlẹ̀ ń bì mí tó yẹ pé wọ́n máa da ìlú rú wọ́n máa da property rú and everything but ẹ conduct ara yín peacefully kí n kọ́ dúpẹ́ lọ́wọ́ yín fún yẹn and as a responsible government we are going to respond appropriately to make sure that lives and properties of our people in the state is safe, is secured. Tí a bá ṣe tán bí ń sìn, màá rọ̀ yín pé ká yan bí àwọn bí 10 lára yín tó lè jẹ́ agbẹnusọ̀rọ̀ yín ká wọlé ká ṣe meeting. Àwọn plans tí ìjọba ní láti make sure pé a stop gbogbo all this madness. Ó ń ṣe nǹkan tá a lè sọ ń ta. So ìdí ẹ̀ ní tí wọ́n ta fi ní pé kí bí èèyàn 10 nú yín tó máa ṣojú yín ẹ̀yàn wọn tó tá bá ti ṣe tán sí àwọnulé àwájọ sọ̀rọ̀. So I assured all of you ẹ gbọ́ o nǹkan tá a máa kọ́ ṣe gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ fẹ́ Àmọ̀tẹ́kùn post wọ́n máa lọ establish ẹ̀ sí àdúgbò yẹn káfíẹ̀ kan stop all this problem pending this is just a temporary solution but the holistic solution
will come out very soon. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ìjọba wà. Ṣé ń gbọ́ mi? So ẹ ní sùúrù, ẹ conduct ara ẹ bẹ́ẹ̀ ṣe peacefully bẹ́ẹ̀ ṣe ń ṣe ń sìn. So tábà ti kó tí bá ti fún wa ní àwọn mẹ́wàá tó máa ṣojú yín, màá rọ̀ yín pé kẹ́ lọ lé, kẹ́ padà sílé. With the hope that government is going to respond appropriately, even to your own satisfaction. Lẹ́ni ṣé ti gbọ́ mi sìn? So ẹ jọ sọ fún àwọn tí ó gbọ́ mi pé ẹ máa lọ lé and we will respond the way it should be as responsible government. Then Commissioner of Police, I want to commend you for your efforts. And there's going to, as usual, you know, collaboration between police, Amotekun, and military. All this, we iron it out, and we make sure that I don't want to disclose security plan. So please, any sùúrù kẹ́dẹ̀ nígbàgbọ́ pé ìjọba máa dá yín lóhùn kíákíá. The first thing tá a máa ṣe ń sìn ni pé Àmọ̀tẹ́kùn wọ́n máa station sí àdúgbò yẹn. Lẹ́yìn ni o, kò ń ṣàlá o. Ok, ẹ ṣé o, mo dúpẹ́. So àwọn mẹ́wàá yẹn dà. Okay, you win for this. It could be a joke.